ìbéèrè kan wà. ok ìbéèrè kan wà tẹ́mi fẹ́ bí ẹ ṣé wọ́n pé Wọlé ló dúró yìí bọ́ọ̀lù ti jẹ́ gbogbo nǹkan ọ̀rọ̀ gbọ́ta sí ti Jésù èdè. gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ bàbá rẹ̀ tó wà lọ́wọ́ Wọlé ti kó lẹ̀ àbí kéè kó lẹ̀. bí yóò kú kankan kò sọ. wàá sọ̀rọ̀ òkè dáadáa ni o please o. ṣé gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ bàbá rẹ̀ mọ́tò ìwé ilẹ̀ ìwé ilé tìbàdàn tèkó ṣé Wọlé ti kó sílẹ̀ báyìí àbí kí ló tún ṣẹ́kù. wọ́n ti kó ilẹ̀ sílẹ̀. kí ló tún ṣẹ́kù. ṣé kò kún wọn kan mọ́. ẹ̀jẹ̀ ọwọ́ kún kankan ní ẹ̀wọ̀n rántí mo kó bàtà kan lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ ó ṣojú ẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ ṣaláìsì lórí mi ò ń. normal any point you have point. ṣé nǹkan tó ń sọ any point. bàtà ẹyọ kan yẹn ni mo kó tó dẹ̀ hàn sí ẹ àbí láti gbà mo ti ń wá sọ́dọ̀ yín orí pé má ṣọkùn kúrò lérú lẹ́kọ̀ọ́ ní òbò kan ní kí n sọ nítorí mi ò. mo fẹ́ kó bàtà yẹn gan wálé gbọ́ kó má rẹ̀ pé bí ọ̀rọ̀ ìbínú ní mi ìṣèkú wa. ọ̀ya kó ní ẹ̀ sínú Gbọ́láhàn ẹ̀gẹ́ ìdí Gbọ́láhàn ìwé yẹn ni àwọn dọ́kúmẹ̀ntì yẹn Gbọ́láhàn kó sínú àpò yẹn. Gbọ́láhàn jẹ́ kí èmi náà bí ẹ léèrè gẹ́gẹ́ bí òru mẹ́ni ọ̀wọ́ àwọn nǹkan tó jẹ́ àwọn dọ́kúmẹ̀ntì property dáadé ẹ̀ tó jẹ́ dúkìá bàbá ẹ̀ ṣé Mr. Wọlé ti kó gbogbo ẹ̀ fún ẹ lẹ́nìí tí ṣe ọgbọ̀njọ́ oṣù kejìlá 2020 àbí wọn tí kó fún ẹ sọ̀rọ̀ sókè dáadáa o. wọ́n ti kó sílẹ̀ wọ́n ti kó fún mi. sọ̀rọ̀ sókè. wọ́n ti kó gbogbo ẹ̀ lẹ̀ fún mi. ó yá sọ pé èmi Gbọ́láhàn ó yá. èmi Gbọ́láhàn Adékànmí àbúrò dáàdì mi ti kó gbogbo dọ́kúmẹ̀ntì ilé àti mọ́tò gbogbo wọn ti kó. kí lorúkọ wọn. Wọlé Adékànmí. wọ́n ti kó fún ẹ kíkó tí Wọlé kó gbogbo dọ́kúmẹ̀ntì bàbá ẹ̀ sílẹ̀ fún ẹ kì í ṣe pé bóyá tìjà bàbá sì ni Wọlé ọ̀rọ̀ gbọ́ta sí yẹn dáadé. bàbá ni fún ẹ bàbá ni Wọlé jẹ́ fún ẹ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ọ̀gá Mr. Wọlé lẹ́wọ̀n lórí ìjókòó yẹn ọ̀gá tó kọ́ Mr. Wọlé níṣẹ́. bàbá náà ló sì máa jẹ́ fún ẹ nínú àwọn mọ̀mọ́ tó dẹ̀ ní ìyá bákan bá ń darúgbó ẹ. Ọmọláyọ̀ Olúṣẹ́gun. ṣé bọ́ ọmọ ìyá Ọmọláyọ̀ Olúṣẹ́gun bàbá Adékànmí. ọmọ bọ́ọ̀ ló ṣe jẹ́ sí ẹ mọ́mì rẹ̀ very good so ojú mọ́mì rẹ̀ yìí òun náà ni Wọlé ti kó gbogbo dọ́kúmẹ́ǹtì ojú bàbá ọ̀nà là ó ní ó ti gba gbogbo dọ́kúmẹ́ǹtì tó jẹ mọ́ dọ́kúmẹ́ǹtì bàbá rẹ̀ nígbà táwa àti Wọlé tá a ti jọ sọ̀rọ̀ ẹ̀rù Ọlọ́run bá Wọlé ẹ̀rù Ọlọ́run sì bá Ọmọláyọ̀ náà torí náà mọ̀ wípé àwọn náà ò dàgbà ó dẹ̀ di dandan àwọn náà sì fi ọmọ àtọmọ ọmọ sáyé lọ gbogbo ń tà dẹ̀ bá wọn sọ wọ́n dẹ̀ fi ìfẹ́ ó ní wọ́n fi ṣe kì í ṣe ti ìjà ọ̀rọ̀ ìjà kọ́ ìfẹ́ ìdùnnú ó ní wọ́n fi ṣe nípasẹ̀ ìdí eléyìí èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo gbàdúrà fún ìdílé yìí Wọlé àti ìyá Olúṣẹ́gun mo gbàdúrà fún ìdílé yìí ní orúkọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run ní ìdílé yìí irú àjálù burúkú yìí kò ní jálù ìdílé yìí gbogbo tí ń ṣẹlẹ̀ tí ẹrù èèyàn fi dẹrù ẹlẹ́rù ní orúkọ Ọlọ́run kò ní jálù ìdílé yìí mo wá gbàdúrà ọmọ tí ẹ̀gbọ́n rẹ̀ fi ilẹ̀ Wọlé àwọn ọmọ yìí wọ́n wà nídìí ìdàkúdà àwọn ọmọ yìí wọ́n nídìí ìdàkúdà ọmọ tiẹ̀ náà ò ní di ìdàkúdà ìyá ọmọ tiẹ̀ náà ò ní di ìdàkúdà mo à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá Wọlé mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá Wọlé torí ẹ ṣe gẹ́gẹ́ bí abíamọ ọ̀gá Wọlé wọ́n ṣe gẹ́gẹ́ bí abíamọ torí gbàmù tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n lọ bá Wọlé
gbogbo gbèsè àlàáfíà wọ́n sì gbé ńlá fi dúró bá a ṣe dúró yìí mo wá gbàdúrà fẹ́yìn náà ẹrù yín ẹ̀ ní fi sọ́yàn o ẹrù yín ẹ̀ ní fi sọ́yàn o mọ̀ pé ànábì Muhammad àti ànábì Isa ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn ẹ̀dẹ̀ ti ṣiṣẹ́ iṣẹ́ tó dáa nínú ìdílé ẹ̀ ti ṣe tẹ bá ní kí ló kàn yín ó bá lè bàjẹ́ kó bàjẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run jẹ́ kó bàjẹ́ ayé tí náà mà dá sí ẹrù ẹ̀ ní fi sọ́yàn ọmọ yóò ní dọmọ ọlọ́mọ ayọ̀ yóò ní dìbànújẹ́ orú mẹ́ni ọ̀wọ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run fi wọ́ ṣe a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́bọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mọ́bọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ẹlòmíì iṣẹ́ tó gbà ní kó pààyàn lẹ́kún iṣẹ́ tẹ́lòmíì gbà ó ní ẹni tó bá fẹ́ rẹ́rìn kó dínà ẹ̀rín yẹn ṣùgbọ́n wọ iṣẹ́ tọ́lọ́run rán wọ ó ní pé tá bá fẹ́ pààyàn lẹ́kún bó o lẹ́ni òfin ní sunkún Babátúndé oró mẹ́ni ọ̀wọ̀ níwọ̀n bá àgbà tí ayé bá ń jẹ́ ayé tí ọlọ́run sì ń jẹ́ ọlọ́run Babátúndé oró mẹ́ni ọ̀wọ̀ ò ní sunkún lórí ọmọ rẹ ò ní sunkún lórí aya rẹ ò ní sunkún lórí iṣẹ́ rẹ ò ní sunkún ilé iṣẹ́ yìí Babátúndé olè ò ní wọbẹ̀ wá nítorí pé o gbé kínní bó ṣe yẹ kó gbé inú mi dùn gbà tí mo tún gbọ́ lórí rédíò jọ Monday wà tó gbé nípa ọ̀rọ̀ Wọlé torí ẹni tí gba ojúmọ̀ ni Wọlé ibi tó bá yẹ kí n ti sponsor ẹ̀ gan mo rẹ́dì láti sponsor ọ̀rọ̀ Wọlé kí wọ́n mọ irú ọmọ tí Wọlé jẹ́ kì í ṣe ajègùn mọ́yán torí tó bá ṣe ọmọ ajègùn mọ́yán tó náà ti rẹ̀ pin ni a ní tẹ́ bá ṣe kẹ́ ẹ ṣe nítorí wà lọ́wọ́ òun ò ní kólẹ̀ ṣùgbọ́n a jọ sọ̀rọ̀ even ọ̀rọ̀ tó sọ tó le ó tún tọrọ àforíjì ó dẹ̀ sọ reason tó fi sọ̀rọ̀ yẹn pé òun ti bọ́wọ́ àwọn 419 rí lòun fi lé níta kọ́kọ́ ṣùgbọ́n ó padà sọ̀rọ̀ ọmọlúàbí gbogbo ọ̀rọ̀ bọ́n ọmọ yìí ṣe jẹ́ gbogbo ẹ̀ ó play game tó neat so mo wá gbàdúrà gbogbo wa pátákó mọ́ pawápọ̀ mo kó wa síwájú Ọlọ́run Wọlé ṣàbárẹ̀.